Ẹ wo question yìí káwọn ọmọ wa bá rẹ̀ wọ́n máa rò pé ó hard. There is what we call cross multiplication nínú mathematics. Ṣé rí kọ́ bá ti rí question báyìí ẹ kọ́kọ́ cross báyìí méjì báyìí ẹ so wọ́n méjèèjì papọ̀ ẹ so eléyìí báyìí ẹ so méjèèjì papọ̀ 2 times 4 is 8 ẹ kọ sókè 3 times 3 is 9. Lẹ́yìn ẹ wọ̀ pé plus ní sign tó wà níbí báyìí ẹ fi plus sí. So ṣe wá rí àwọn méjì yìí multiplication ó máa jẹ́ 8 plus 9 that's 17 all over 3 times 4 that's 12. Answer nìyẹn. Ṣóyé so ẹ jẹ́ àtúnṣe mi bóyá wọ́n gbé question báyìí fún wa 5 all over 4 times 3 all over 4. Báwo la ṣe ṣe ẹ̀rín wa ẹ jẹ́ gbé fídíò yìí sílẹ̀ kẹ́ lè rí dáadáa. So kí ni nǹkan tí mo sọ mo ní ẹ cross méjì yìí báyìí ẹ cross méjì yìí báyìí okay multiplication àbí addition là ń ṣe after video yìí a ṣe ní multiplication àti oní subtraction. So 5 times 4 is 20 ẹ kọ báyìí addition yìí ẹ gbé wá báyìí 4 times 3 12 that's 32. Ìsàlẹ̀ 4 times 4 is 16. Ṣé bá ṣe máa fi answer lélẹ̀ irọ́ o eléyìí torí kò ṣe é divide ni mo ṣe fi sílẹ̀ but eléyìí ó ṣe é divide 16 mélòó ló wà níbí ẹyọ kan 16 mélòó ló wà níbí méjì the answer is 2. Nítorí pé kí ni kí ẹ bá divide ẹ báyìí kí ẹ bá dénú objective ẹ rí answer wọn á kọ 32 wọn á kọ 16 wọn á kọ 2 ẹ wà nímọ̀ ìtẹ̀mámú ní 2 nítorí pé kí ni wọ́n fẹ́ kẹ́ fọ́ sí wẹ́wẹ́ ni bọ̀ kó bá ti jẹ́ ètò òṣè fọ́ sí wẹ́wẹ́ kẹ́ bá máa débẹ̀ ẹ bá 17 over 12 yé mẹ́ mi mọ̀ ṣó yé wa kó bá yé wa ẹ jẹ́ n pàdé yín ní comment section kájọ ṣe ẹ pọ̀n ọmọ yín jáde ẹ gbé ìbéèrè yìí fún wọn ẹ wò wọ́n bóyá wọ́n máa good. Ṣé rí mathematics kí a bá kọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá kí Ìgbò kọ́ tiẹ̀ ní èdè Ìgbò bọ̀ kó bá yá ẹ máa rí transliteration lórí fídíò mi fẹ́yìn tẹ́ bá gbọ́ Yorùbá fẹ́yìn tẹ́ bá gbọ́ Yorùbá ẹ jẹ́ kọ́ ọmọ yín mọ̀ pé mathematics ó dùn ó lárinrin ẹ bẹ̀rẹ̀ sí ní gbé fún wọn báyìí ẹ rí i pé dúdùn lọ́sàn-án ó so nígbà tí wọ́n bá tẹ́ bá máa rí result wọn láìpẹ́ gbogbo ọmọ wa la máa jèrè lágbára náà. Nítorí náà mathematics ẹ jẹ́ n tún explain again cross multiply cross multiply cross multiply cross multiply 3 times 3 òun ni 9 2 times 4 òun ni 8. Ṣóyé kò ń ṣe pé ká gbé méjèèjì papọ̀ báyìí ká gbé papọ̀ ẹ bí mo ṣe fà wá báyìí mo ṣe fà wá báyìí ẹ ṣẹ̀ wá mú multiplication ẹ ṣẹ̀ wá lò níbí báyìí nísàlẹ̀ ló bá tán. Bó bá ṣe divide bó bá ṣe divide ẹ fi answer yẹn lẹ̀ kí bá máa dé ní objective ẹ rí answer ń bí ẹ ṣé o.